ẹ̀yin tèmi báwo ni o ṣe wà ríà pam ẹ̀yin tàwa báwo ni o ṣe wà ó yá pèrèrèrè pim. ẹ̀yin tèmi ìròyìn ayọ̀ mo mú wá o ṣé ìgbàgbé pé mo review AISIKI. Next thing, boom, the producer herself replied. She said AISIKI 3 is coming. Nígbà tí mo fọn rere pé AISIKI part 3 ẹ bá wa gbé jáde, àwọn èèyàn máa ń béèrè lọ́wọ́ wa. Producer fúnra rẹ̀ Yewande Famakin ó ti reply wa, we don dey enter industry small ọmọ kò easy na. Lẹ́yìn ìtàgé na confirm review we dey give you. Tẹ́yìn ò báyìí ti subscribe ẹ máa bọ̀ ní Lẹ́yìn Ìtàgé báyìí kẹ́ ẹ subscribe síbí báyìí ká lè máa fún yín jẹ lọ́tùn lósì. Yewande Famakin tó jẹ́ producer AISIKI àti wo 1 àti wo 2. Ẹ̀yin tẹ́ ẹ báyìí tí wo ẹ lọ sórí Adekaz Premium TV kẹ́ ẹ lọ wò bẹ́ẹ̀. Yewande Famakin fúnra rẹ̀ ti wá sí orí channel wa Lẹ́yìn Ìtàgé. Ó dẹ̀ wá comment sí under comment section wa lọ́ndà review tá a ṣe fún AISIKI part 2 níbi tá a ti ń awọ́ ẹ̀bẹ̀ wípé Yewande Famakin àti ọmọ bàbá ọba tó direct fíìmù ẹjọ́ ẹ fún wa ní part 3 tí part 3 ò bá ìtì ẹ̀ tí ì dé ẹ kàn bọ́ta kẹ́ wá sọ fún wa pé part 3 is coming ọkàn wa lè balẹ̀ ní báyìí Yewande Famakin ti wá sí orí comment section wa gangan ní under review wa ó ti wá sọ fún wa pé ẹ má wọrí o ó dà AISIKI 3 is coming. Ọ̀nà ò ti gbọ́ AISIKI 3 is coming. What do you want to see in part 3? Ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ náà kí lẹ̀yin lérò pé ó máa ṣẹlẹ̀ in part 3? Báwo lẹ ṣe lérò pé ó máa lọ sí? Tẹ́ ẹ báyìí tí ìwọ AISIKI 1 and 2 Adekaz Premium TV ló wà ó ti ń show. Tẹ́yìn náà bá dẹ̀ wò ẹ máa gbádùn ẹ̀ torí iṣẹ́ tó ju iṣẹ́ lọ ni sinimá tó ju sinimá lọ ni. Yewande Famakin ṣẹlẹ̀ ṣe lu eléyìí bá. God bless you so much. Tẹ́ni ìbá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́yìn kan ṣe alábàápàdé ìkànnì yìí Lẹ́yìn Ìtàgé ẹ má gbàgbé láti bá a subscribe sórí ìkànnì yìí kẹ́ ẹ tẹ notification bell yẹn títí ìgbà míì tèmi àti yín á tún fi pàdé a ò ní jọ ẹni tí wọ́n ń wá o ó dàbọ̀.